lọ́ọ́ dìlítì ẹ̀ kó dẹ̀ jáde kó dẹ̀ túbà tó lẹ́nu yẹn ò máa kán nípa ọ̀rọ̀ Ramani. Ó dẹ̀ kí ló kan anybody pẹ̀lú ọ̀rọ̀ Ramani ṣé ìgbà tí Ramani pààyàn nísìn wọ́n ní àwọn kan lọ́kọ̀ fún ni kí ló kàn wá pẹ̀lú ọ̀rọ̀ Ramani ẹ máa ní nítorí kí Ramani ṣe kíni kan ní kálukú wá bẹ̀rẹ̀ sí ní gba ìkó ẹ máa ń fún kálukú ń kó lórí o nítorí kíni ṣé ò ṣe bírí. Ramani yìí ó ti wá jẹ́ kí àwọn èèyàn máa kọlu àwọn àfáà yìí lóríṣiríṣi àjàjà àwọn èyí tí ẹni tí wọ́n ru àwọn nǹkan tí wọ́n rù sórí yìí. ṣé nǹkan tó ṣe yìí dáa òun yẹ ìyẹ bàbá tí ò lọ́wọ́ tí ò lẹ́sẹ̀ tí ò mọ nǹkan kan bóyá náà gbọ́ bẹ́ẹ̀ nìkan pààyàn gan lọrin bóyá náà gbọ́ gan kí n tiwọn pẹ̀lú ọ̀rọ̀ Ramani àbí kásá àwọn wo fídíò rẹ kó lè ní fíwáàsì kó lè ní fọlọ́wáàsì mo wọ̀ mi ò ní ẹ̀yẹ́ yẹn ẹ tẹ́kì mi tọ̀rọ̀ yóò ẹ̀dẹ̀ bá mi mú dání sẹ́kẹ́ mi ò ṣe pé aláǹká mi gan o mo bìyẹ́ fún ni o sàkẹ́ òun náà gbé fídíò síwájú ló ṣe ń tóun ṣe sàkẹ́ kì í ṣe kó lọ bàbá mi ti ń bì kan tó mi sọ tó sọ sàkẹ́ mi náà ní bàbá mi ti ń bì kan mo dẹ̀ mọ́ tí mo lè sọ ẹ fi post yìí ẹ fi wá followers kò tẹ̀ wá sí ọ̀wọ̀ mọ́ kò sí ìtẹ̀yìnbá mọ́ ó dẹ̀ ń sọ èdè ọmọ Yorùbá lẹ́nu ṣé bàbá tó bí wọ sáyé so lè ṣe báyìí ọkọ tó fẹ́ sílé so lè ṣe báyìí kí ló kan ti bàbá yìí bẹ́ẹ̀ kí ló kan ti bàbá tó gbé síta yìí bẹ́ẹ̀ tó ní wọ́n fọwọ́ họ ní báyìí kí ló kan ti tiẹ̀ pẹ̀lú kí wọ́n fọwọ́ họ ní báyìí ẹ̀yin náà ni àbí gbogbo tó pèsè wọn lára yẹn tó bá fẹ́ kó jáde nínú ayé rẹ àti ayé àwọn ọmọ rẹ kó jáde kó túbá kó dẹ̀ dìlítì kìíní yẹn wàláhì láì dẹ́bẹ̀ mi ní sọ kankan mi ní sọ anything má bìí nítorí pé àwọn èèyàn wọ́n ń wò wá ẹ má gbàgbé èèyàn o pé ó ní mo sì máa ń react sínú kaba yìí sẹ́kẹ́ mi ò react bẹ́ẹ̀ ẹ tó pé ẹnu táwọn èèyàn sọ pé ó ṣe dáa nígbà tí ẹ bá ṣe nǹkan tí ò dáa ẹni tó ṣe nǹkan tí ò dáa èèyàn náà mọ̀ pé wàláhì níta ní mi ṣe dáa yìí mi ṣe dáa lóòótọ́ kó làpẹ́ pé lórí ráìtì ẹ ló wà náà èèyàn lè jẹ̀bi gbà mí lórí ráìtì ẹ lẹ́yìn ti over react jù lórí nǹkan wàláhì èmi náà sì gbà bẹ́ẹ̀ àwọn correction tẹ́tí fún mi lórí àwọn kankan tí mo ti ṣe sẹ́yìn yẹn ló ń behave normal pẹ̀lú nǹkan tí mo rí ẹni tí mo fẹ́ láyé mi òun rẹ̀ ní ìgbésí ta mi ò fẹ́ mẹ́rin tó jẹ́ kọ́lá kó jábẹ́ ẹgbẹ́ wa ayé yóò bàjẹ́ sí mi lọ́wọ́ báyìí ni ayé àbáyẹn yóò bàjẹ́ sí mi lọ́wọ́ báyìí ni kátà sọ pé ìwọ tó ìdáhùn nǹkan yìí tí mi ò tún rí ẹ tí mi ì mọ̀ ẹ́ rí sọmọ kẹ́ mi ò lè bẹ̀rù rẹ mi ò sì lè ronú rẹ pẹ̀lú rẹ mọ́ ṣùgbọ́n ẹgbẹ́ bíi human being táwa jẹ àti àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ lára àwọn nǹkan tá a ti ṣe sẹ́yìn bíi kí ẹ fẹ́ rí àti lórí nǹkan tí ò dáa tí àwọn èèyàn ṣe mi ò ní sọ tí ò dáa pẹ̀lú rẹ ṣùgbọ́n èèyàn tẹ́ ń wò náà bóun náà ṣe ní káwọn padà lábẹ́ comment section ẹ̀yin yẹn tẹ́ ń wò náà mo fẹ́ kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ṣé àkẹ́mi òbínú sì mi ò sì ṣépè ẹwu nǹkan tó ṣe bàbá Ramani jẹ́jẹ́ wọn lójókòó tí wọ́n ṣe bàbá Ramani wọ́n ṣe family Ramani tó pààyàn wọ́n mọ̀ ọ́n rí wọ́n ṣe ọmọ ìlú Ramani àwa lọ́mọ ìlú Ramani ọmọ ìlọrin làwa. kí ló kẹfẹ́ nílẹ̀ níbẹ̀ ẹ̀rọ ní àwọn àfáà tó ń rò sórí kí ló ń tọ́ àti ṣiṣẹ́ pé ẹ̀sẹ̀ lẹ́sìn ló ń bàjẹ́ yẹn ẹ̀sẹ̀ lẹ́sìn ló ń bàjẹ́ yẹn nǹkan tí kálukú ń ṣe ẹ wọlé ọ̀tọ̀ọ̀tọ̀ ni òun bá ẹ̀sẹ̀ lẹ́sìn jẹ́ òun ṣe kó wọ́n ṣe program òun bá ẹ̀sẹ̀ lẹ́sìn jẹ́ so olúwa ṣe program ẹ̀yẹ̀yàn ìfẹ́ kọ́rọ̀ mi pọ̀ torí kí mọ́tò jáde kúrò ní abẹ́ ìwà tí mo fẹ́ wù mi ò fẹ́ sọ tí ò dáa mi ní ṣépè fún mi ní ṣẹ́fọ́ ọmọ rẹ̀ mi ní ṣẹ́fọ́ kọ rẹ̀ mi ní gbẹ́dìlẹ́ ṣépè mi ní ṣe kankan tí ò dáa fún ṣùgbọ́n tó ṣe yìí ntí ó yẹ kí iná ọ̀rọ̀ máa jáde fò ní ẹnu mi ni bọ̀ máa behave ẹgbùn nǹkan tó ṣe kí ló kẹjẹ fọlá wọn ní gun bẹ́ẹ̀ tó yẹ kí mùsùlùmí lórí pé àgbà tó kí mùsùlùmí Ramani ṣé àrùn ìṣẹ̀ṣẹ̀ tó ṣe ní tí ò dárí ni tí wọ́n ká orí èèyàn ká gbọ̀ǹkan máa lọ́wọ́ wá dídọ́wọ́ tí mùsùlùmí kan wá gbé ẹnìkan lókítọ̀ sẹ́yìn gbogbo àwọn oníṣẹ̀ṣẹ̀ máa jí àbáyé o wọ́n máa fún wọn kó àbí ká ní kírísítẹ́nì náà wá ní ọ ó wá dìgbà wo tán ká òkú èèyàn àwọn nǹkan burúkú orí èèyàn páàtì èèyàn mọ́ pásọ̀ kan lọ́wọ́ tẹ́wá rí mùsùlùmí kan àbáfà kan tó wá bóòlì tí wọ́n ń ṣe lóye tí wọ́n ń ṣe yìí ó wá dìgbà wo tẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yìn yẹn tẹ́ bá mọ ọmọ yẹn torí ẹ̀mí yẹn ló sọ̀rọ̀ yẹn ó dẹ̀ lọ́kọ ńlé ó sún ọkọ wà lọ́kọ kọ́ra bó ti kọ́kọ́ lẹ̀ gan ó sà lọ́kọ rí oní ẹni tó bí ẹ tó jẹ́ bàbá tó bí ẹ sáyé ó dẹ̀ ń yẹpẹrẹ bàbá kan fáwọn ọmọ rẹ̀ òun gbé wọn síta wọ́n á sọ̀rọ̀ lé orí fídíò yẹn sí tó bá síbẹ̀ fún bàbá rẹ̀ sẹ́nu rẹ̀ máa dùn tó bá kí ọkọ tó fẹ́ sílẹ̀ síbẹ̀ fún sẹ́nu rẹ̀ máa dùn sóò mọ Ramani ni àbí òòrùn kọ́tò Ramani àbí àwọn náwó Ramani wọn ò rí tẹ̀fọ́ ń gbé àwọn ẹlẹ́yìn síta sẹ́rí nǹkan tí sọ́mi dà sọ ayé dà
tẹ́ bá bínú tó bínú kọjá là àyè kọ́ máa lọ gé ọ̀dà mo fẹ́ mọ tẹ́yìn yẹn fẹ́ ṣe báyìí lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí tó gbé bẹ́ẹ̀ sọ̀rọ̀ kí pé mo máa ń ṣe ni mi ò ṣe yìí tó yàwọn yẹn mọ̀ pé mi ò ní gbàgbé ní ààyè máa ti hot jáde bọ́ mi ní ṣe nǹkan wàláhì mi ní ṣépè fún ọ mi ní ṣépè mi ò ní sọ ọ̀rọ̀ òdì kankan sí ọ ṣùgbọ́n mo fún ọ ní time láti dìlítì kìíní ẹ̀kọ́ mẹ́ àti láti túbà bàbá tó rọ gbígbàdé yìí wọ́n ń ṣe kankan àníwẹ̀ wọn ò ní android phone bàbá yìí ò ní android phone irú fóònù tán lónìí mo fi hàn yín lẹ́ẹ̀kan yẹn wọn ò ní android phone tán lónìí irú ilé gẹ́gẹ́gẹ́ náà lò ẹ̀ ń bá mọ̀ lámúlẹ́gùn irú fóònù gẹ́gẹ́gẹ́ kó làjọ́ lọ́wọ́ mi àwọn òkúlà ẹ̀ṣẹ́ fídíò mi ṣé kì í ṣe fóònù mi lélẹ́yìí irú fóònù mi lẹ́ ń lò yìí wà láìláì irú fóònù gẹ́gẹ́ wọ́n lò gẹ́gẹ́gẹ́ wọ́n lò wọn ò mọ nǹkan kan tí lórí social media wọn ò mọ anything kí ló gbẹ́ni lẹ́nu síta sí nísìn Ramani mẹ́rin bàbá ti jẹ ó láwọn tó kọ́ kéwú wọ́n ní gàgà àwọn tó ń gbóṣùká òṣùká lòun láwà níwá tó dẹ̀ mọ́ kékeré sòṣùká sọ pé ẹ̀rọ àbíyùsí wa nìyẹn ẹ̀yìn yẹn ẹ máa wo báwo ṣe ń lọ o ẹ máa wo báwo ṣe ń lọ o sọ pé owó àbíyùsí wa nìyẹn òun yàgbẹ̀rẹ̀ wà láì dẹ́tọ̀ rẹ tó bá di bí ẹnìkan máa fẹnu bí ẹni ìsìn àmọ́ ìlú ẹ̀sìn tó ń ṣe àwọn ọmọ ẹ̀sìn tí náà sọwọ́ wọ́n wà ní àwọn mùsùlùmí wọ́n ṣe kiri ẹ̀wọ̀n nísìn kí ló kan ọ̀rọ̀ ẹni tó wà lóde títí ẹ̀ tí ń ṣe prógámù títí ẹ̀ tó wá gbé wá tó wá ń sọ̀rọ̀ lé lórí kí ló kan títí ẹ̀. ok ẹ jẹ́ kí n wo orúkọ péjì rẹ̀. Abdulrahman èyí tó ń lọ káàkiri orí ayélujára. kí ni orúkọ péjì rẹ̀ mi ní ṣépè fún ẹ o wàláhì mi ní ṣépè fún ẹ mi ní ṣépè fún ẹ mi ì dẹ̀ ní mi ì tiẹ̀ ní ṣe anything ṣé máa lè rí ibi orúkọ péjì báyìí. lórí ẹ. ní mo fẹ́ wo yìí mi ní wàláhì mi ní ṣépè fún ẹ torí pé àwọn nǹkan tí yẹn ti máa ń ṣe tí ò dáa tí yẹn náà máa ń kó dáa mi ní repeat ẹ. bàbá yìí fi ń han orí tí ń sin han orí kúrakúrakúra wọn ní gbogbo kòkòrò ti jẹ. ẹ wo nǹkan òun ni trending matters òun ni inú rẹ ni trending matters pé kí ló dé dẹ̀ ṣe báyìí kí ni kádà ṣe báyìí sí ẹni tó bá bá yẹn lọ bá padà ẹni tó bá bú yẹn bú padà èmi ò bẹ̀yìn fún anybody ẹni tó bá àtàkì yẹn àtàkì padà ìfẹ́ rẹ lẹ́sìn yẹn tó bá bá yín kí wọ́n ti mọ̀ kẹ́ ẹ̀ dáríjì ẹ gbé fún padà wọ́n ní tó wàá bá yín kí ẹ ló ń bá sí nítorí pé Ramani nípa yẹn sí lọ nísìn làwọn ní sinmi mọ́ tó wọ́n kíṣà nìyẹn ṣé àwọn kíṣà ló pa yẹn ni ẹ ló ní nǹkan tó pẹ́ nínú church kan láìpẹ́ yìí ní odidi pásítọ̀ church tó pa yẹn sílẹ̀ tó rí ìmọ́lẹ̀ ẹ ló ṣẹ̀ṣẹ̀ náà ni ọ ṣé ààrẹ tó ṣẹ̀ṣẹ̀ tó pa yẹn ni kò dá o ẹ bẹ̀rù ọlọ́run tó dáyé o kò dá o bùkọ́ sọ yẹ kẹ́ mọ́ ní lẹ́gbẹ̀ẹ́ pé àwọn tẹ́ ń yẹ̀yẹ́ yìí wọ́n ní ìyàwó wọ́n ní ọmọ ìgbà tó bá yẹ bàbá èèyàn tí ọmọ rẹ bá wo fídíò tẹ̀lé yẹn àbáwọn ṣé kó mọ̀ sókún àbíkún rẹ̀ ṣé kó kí ọ rí àbíkó bú ọ ẹ bẹ̀rù ọlọ́run o ẹ bẹ̀rù ọlọ́run o ẹ bẹ̀rù ọlọ́run o ẹ bá tó yẹ kẹ́ bá káwọn èèyàn máa fíwì o àbí kẹ́ ẹ ń wá owó sórí àkáǹtì yìí o ẹ ṣọ́ owó tẹ́ wá o ẹ ṣọ́ kẹtẹ́ jẹ o ẹ ṣọ́ o mi ò ní ṣépè fún ẹ wọ́n láì mi ò ní ṣépè fún ẹ mi ò ní sọ̀rọ̀ kankan tó tẹ mọ́ ọ̀rọ̀ òdì kankan sí ẹ mi ò ní sọ torí ó ní àwọn èèyàn náà mọ̀ ó ní màá ti mọ̀ blow but mi ò ní sọ ní ti pẹ̀lú rẹ̀ wọ́n láì pé kékeré kan báyìí mi ò ní ṣẹ́ fún ẹ mo gbé ẹ sípò pé o ò mọ̀ ni mo gbé ẹ sípò pé kò yí ẹni èmi ò ní mo ń bọ̀ wá uziru nìyẹn excuse bóyá o mọ ẹni tí o gbé sórí kínní yẹn ṣe bí àwa o orí gangan tá a fi ń tẹ̀lé òun nìyẹn o kẹsẹ̀ bí àwa tẹ́ mọ́ fi ṣe nǹkan ṣeré o kẹsẹ̀ bí àwa o ẹni tó lọ bá yẹn ó kọjá bẹ́ẹ̀ o fídíò yẹn lọ́ọ́ dìlítì ẹ o tó bá wọ́n mọ̀ pé abẹ́rẹ́ rẹ ká ìjà ọlọ́run tó wọ́n mọ̀ pé abẹ́rẹ́ rẹ ká ìjà ọlọ́run mọ́ dìlítì ẹ kò fi sílẹ̀ lọ́ọ́ dìlítì ẹ kó dẹ̀ jáde kó dẹ̀ túbà tó lẹ́nu yẹn o máa kán nípa ọ̀rọ̀ Ramani ó dẹ̀ kí ló kan anybody pẹ̀lú ọ̀rọ̀ Ramani ṣé ìgbà tí Ramani pààyàn nísìn wọ́n ní àwọn kan lọ́kọ́ fún ni kí ló kan wá pẹ̀lú ọ̀rọ̀ Ramani ẹ máa ní nítorí kí Ramani ṣe kíni kan ní kálukú wá bẹ̀rẹ̀ sí ní gba ìkó ẹ máa ń fún kálukú kó lórí o nítorí kíni ṣé wò ṣe biri ṣé gbogbo wa tí wọ́n wù láyé ló mọ́ ṣé wò ṣe biri àbúrò àwọn tó àṣírí tiẹ̀ ṣé wò ṣe biri ṣé ò ní ẹni ò ní òṣèbí nínú hàn ò lẹ́ni tó ṣe bí nínú hàn yín ṣé wò ṣe biri ẹ bẹ̀rẹ̀ ọlọ́run wa o mi ò ní sọ ìgbàlódé tí ma ti ń gùn àdéhùn tí mo ṣe pé màá maintain màá dẹ̀ behave ní ìbàlàyà pa àdéhùn yẹn torí kí ni yẹn ó ń ṣe ní burúkú láyé lẹ́nu yìí o wàláhì ọlọ́run bá ń gbọ́ lọ ṣọ́ra rẹ o obìnrin yìí lọ pa fídíò yẹn ibi yóò wùdà pa fídíò yẹn mi ní sọ̀rọ̀ lé kọ́ mo ti mi ní ṣépè mo mọ́ tó yẹ kí n ṣe o
but nítorí àwọn mistake tí ẹ ti ṣe wọn lè gbá ní mistake bí kí ẹ hot fẹ́ nìkan kí ẹ àwọn ẹgbẹ́ wọn náà wọ́n ṣe tọ́dún yẹn náà ni nígbà tó bá mú ẹ̀sìn ṣeré nǹkan náà lórí tó bá ń bàjẹ́ sẹ́wọ̀n kí ẹ nígbà but mo ti behave èyàn máa ń gbọ́ sí ni ọgbọ́n máa ń dàgbà lára yẹn díẹ̀ sí ni èyàn gbọ́dọ̀ máa bá bákan lọ èyàn gbọ́dọ̀ máa change tí mo ṣe bẹ́ẹ̀ behave yẹ èyàn tẹ́ ń gbọ́ mi ẹ̀yin tẹ́ ń comment tẹ́ ń bú wa lórí pé àṣekèfé nìkan ok èpè ni mi ò ṣáyé o mo fẹ́ mọ tẹ́sí lórí ẹ o. Àròyé TV rèé ẹ láìkì ẹ subscribe kẹ́ ẹ sì máa fọ́. Òkèláwà téńté.